àwọn ẹ̀fọ́bọ̀ ológo jùlọ ẹ̀mú adé ọba rẹ̀ wá ṣé lọ́ba àwọn ọba kábíyèsí o. Prince Tunde Onijoba Mega Praise fi tìfẹ́tìfẹ́ pọ̀ gbogbo èèyàn sóníjọba night the annual program ọdọọdún ló máa ń wáyé. Àkòrí tọdún yìí ni ọlọ́run àwọn kérúbù the god of kérúbù. Tọdún tó kọjá lẹ́rọ̀yìn tọdún ìtumọ̀ àdùn nyúgbanyúgbanyúgbanyúgba tàmí ọ̀kayọ̀ làálà wọ́n máa kọjá bẹ́ẹ̀ níbi táwọn ìràwọ̀ olóró ti máa forí ẹ̀mí tún kan wò. Prince Tunde Onijoba Mega Praise fún rẹ̀ apẹ̀sẹ̀ Jésù Kẹ́sì Musi women Filimoni Ojolo Kẹ́mi Oge Harry Gold sí Anesma Squire sí Anes movement number 15 drama minute. Àti bẹ́ẹ̀ lọ àwọn ìránṣẹ́ ọlọ́run àlàyé ti wà kalẹ̀ láti máa fi ànántì wọ́gbọ́ ayé rẹ̀ tìpìlẹ̀. Prophet Kenny Olówó Nani Prophet Labade Moses Olúṣẹ́gun Pastor Olówẹ̀ Pastor Yewale Alani Prophet Akiola Pastor Bamigboye Prophet BK Williams àwọn ló máa gbà wá lálejò nínú ìjọsìn AC Faith Chapel beside Kingstep College Asadam Road Ìlọrin. Bàbá wa mọ̀ sínú special apostle Adégbóyègè Síkẹ̀lá Adégbòpọ̀jù lálejò àgbà nínú ìjọsìn Anes number 15. Prince Tunde Onijoba Mega Praise ló host ẹ̀. Oyeyemi Adékọ́lá àwa márìdí number 1 àti Oluwagbemiga Okiki-Jesu Mr-Comedian kẹ́ oníròyìn kàyéfì ló máa ṣẹ́mṣì. Aago 8 la máa bẹ̀rẹ̀ ètò no African time. Ọjọ́ 29 29 oṣù kẹwàá ọdún 2020 ló máa wáyé o nínú ìjọsìn AC Faith Chapel beside Kingstep College Asadam Road Ìlọrin nípínlẹ̀ Kwara. Ẹtúyáyá wá kájọ fọpẹ́ fọlọ́run Olódùmarè tó dá wá sí láti inú oyún ọjọ́ kan. Praising white garment white combination la máa fi wọlé lọ́jọ́ yẹn o gbọ́dọ̀ mí ìṣe ẹ̀ o ti máa dùn jù Oníjọba 2020 watch out.